bí gbogbo mufti kọ̀ọ̀kan ti wà ń lu kọ̀ọ̀kan ipa àwọn ọ̀kan ti ń ṣẹlẹ̀ yìí àfàwẹ̀ islam àfẹ̀yìn náà jẹ́ mufti wa ń lé rédíò yìí. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم آمين. gbogbo etí tí máa gbọ́ ètò ashabul janna humul faizun. ọkùnrin ni obìnrin ni onílé ni àlejò ni ní gbogbo erigun mẹ́rẹ̀ẹ̀rin ayé tí wọ́n ti ń gbọ́ ètò ashabul janna gbogbo yín la kí pé ẹ kú ọdún ẹ kú yèdún ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé pẹ̀lú ìdùnnú àtàlàáfíà. àkọ́kọ́ kíkí wa ni bàbá wa ọlọ́lá ọba ìlú Ìlọrin Ọlọ́run bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ má dojú tì wọ́n má yíyẹyẹ bàbá wa ọba Ìlọrin má kàn wọ́n lábùkù láàrin àwọn ọba tí ń bẹ nínú ayé yìí. gbogbo wọn ni ó fún ní ipò, gbogbo wọn ni ó fún ní iyì, gbogbo wọn ni kí wọ́n Ọlọ́run fún lápọ̀nlé àmọ́tọ́ bá Ìlọrin ní kó ṣáájú gbogbo wọn. àmín. ọlá àfáàgbà. àmín. ọlá àwọn tí bàbá wọ́n bá Ìlọrin tó ní ń rólé fún. àmín. Ọlọ́run ti ṣe fún yín náà ni. Allahumma àmín. mo wá bọ́ sórí bàbá wa ìmáàmù àgbà Ọlọ́run bá ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo tó ṣe fún yín tẹ̀ ń wò má fi bànújẹ́ bọ́nú ẹ̀. àmín. mo tọrọ fún yín òní mo tọrọ fún bàbá wa ìmáàmù Màlẹ́, mo tọrọ fún bàbá wa ìmáàmù Gàmbàrí, mo tọrọ fún àáfàá wa Àjánásì, mo sì tọrọ bẹ́ẹ̀ fún àáfàá Rọ́bànà. Ọlọ́run gbogbo ń ta tọrọ fún màmú àgbà ọlọ́mọṣà ṣe bẹ́ẹ̀ fẹ́ yín náà o. àmín. àwa tọrọ fún àfa àgbà tí wọ́n sùn lábẹ́kúta Ọlọ́run bá kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n Sheikhana Tajul Adabi. rahimahullahu ta'ala. má balẹ̀ àfa àgbà jẹ́ Ọlọ́run. àmín. la ilaha illallah. àmín. bẹ́ẹ̀ náà la tọrọ fún lé bàbá wa Alhaji àgbà ní Mọ̀sìngbà Ọlọ́run bá kẹ́ bàbá wa Alhaji àgbà Ọlọ́run bá gẹ̀ wọ́n bá yáfi wọn bá wa dùnnú sí wọn bá wa yọ́nú sí wọn. àlékún àforíjì rẹ àlékún yọ́nú rẹ àlékún àmójúkú rẹ mọ́sàmú bàbá wa Alhaji àgbà Ọlọ́run. àmín. àtàwọn àtàfà wọn àtàwọn tó bí wọn àtàwọn ọmọ wọn tó fi kú sàgbà wọn àtàwọn táwọn náà lọ bá. àmín. Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. àmín. kódà àtàwọn ọmọ kéwú tó lọ ṣáájú bàbá àtàwọn tó lọ lẹ́yìn bàbá tí bàbá náà lọ bá gbogbo wọn Ọlọ́run yẹ wọn máa wà ní barisaki báyìí Ọlọ́run. àmín. la ilaha illallah. àmín. gbogbo tí ń jẹ́ ìjọ àdàbíyà káàkiri ayé akínyìn pé ẹ kú ọdún ẹ kú ìyèdún. báyìí náà làwa tún bọ́ sórí bàbá wa oníwàásí àgbáyé àáfàá dáadáa àáfàá onítìjú àáfàá onímímọ̀ àáfàá tó ṣe gbogbo bí ọ̀n bá ń lọ ọba ń wájú ni lọ́tún lọ́sì wọ́n gbà pa àáfàá ni níwájú lẹ́yìn wọ́n gbà pa àáfàá ni Ọlọ́run bá kẹ́ bàbá wọn oníwàásí àgbáyé. àmín. Ọlọ́run bá yáàfì wọn. àmín. Ọlọ́run bá gẹ̀ wọ́n. àmín. wọlé arú àwọ ọmọ báyìí tí wọ́n mẹ́yẹ tó sú wá tí wọ́n sì ṣe dáadáa fún wa tó ti pé náà là ń jẹ láyé lónìí tá àdọ́dọ̀ wọn mọ́ yìí Ọlọ́run mọ́sà bá wa kẹ́ wọn. àmín. má wàá balẹ̀ ohun àti àgbáyé jẹun náà ní ilé ìyá kéwú. àmín. kéwú náà ní kọ́ máa wà ń bẹ̀ kó sì jẹ́ kéwú tọ́lá Alubarika bíi ti ní yìí. àmín. la ilaha illallah. àmín. bàbá wa khalifa oníwàásí àgbáyé bàbá wa Sheikh al-Mubarak aminullah Ọlọ́run bá wa pẹ̀lú yín. àmín. akínyìn pẹ̀ kú ọdún akínyìn pẹ̀ kú ọdún. àfa wa Kamil aminullah akínyìn pẹ̀ kú ọdún. àfa wa Ahmad aminullah akínyìn pẹ̀ kú ọdún. àfa wa Abdulrazaki aminullah akínyìn pẹ̀ kú ọdún. àfa wa Káyọ̀dé Mustapha aminullah akínyìn pẹ̀ kú ọdún. gbogbo yín ederi àfa Sharafa gbogbo ibi tí baba léwédé tán tagòdé ní baba oníwàásí àgbáyé obìnrin wọn ọkùnrin wọn akínyìn pé ẹ kú ọdún o ilé náà ò ní dahoro la ilaha illallah. báyìí náà la kí wọn lé baba wa Lágége a sì tún kí baba Lágége akíróhù wọn Ọlọ́run bá tọ́jú baba lálẹ́ kíyámà má balẹ̀ wọn jẹ́ o má dẹ̀yìn wọn rú o la ilaha illallah. àwa kí baba Lágbájì tóní ẹ kú àmúlé dání ẹ kú mú àyè ní dání ẹ kú mú àdúgbò dání ẹ kú mú gbogbo sùnmùrà dání Ọlọ́run bá ṣe àlékún àlùbáríkà ṣe fún gbogbo àwọn ọmọ yín máa jẹ́ àlùbáríkà àti yín náà fàyà la ilaha illallah. àkí gbogbo yín bẹ́ẹ̀
bàbá wa Sharafuddin Ajara akin pẹ̀ kú ọdún ńlẹ̀ bàbá wa Gèrè bàbá wa Hanafi Abdulkadir nítògúnbọ̀ akin pẹ̀ kú ọdún gbogbo ẹ̀yàn mọ́ wọn akin ọlọ́run ò ní pín yín pa akin justice wa ọlọ́run jọ dáa fún yín o la ilaha illallah báyìí náà làwọn akí bàbá aláṣẹ oníwàásí àgbáyé tò nínú fún gbogbo tí ń jẹ́ Madil Kamali bàbá wa aláṣẹ ọlọ́run bá pẹ̀lú yín ọlọ́run bá ṣẹlẹ̀kùn àlàáfíà yín dáadáa la ilaha illallah àlékún àlàáfíà tọpọlọ yín ọlọ́run jẹ́ ó lékún àlékún àlàáfíà ti gbọ́rọ̀ yín ọlọ́run jẹ́ ó lékún àlékún àlàáfíà ti rínà yín ọlọ́run jẹ́ ó lékún àlékún àlàáfíà ìmáa lọ yín ìmáa bọ̀ yín bàbá aláṣẹ ọlọ́run jẹ́ ó lékún má jẹ́ rántí ṣáájú la ilaha illallah má jẹ́ iná ọ̀rá rẹ̀ má sì jẹ́ rírì kúrì la ilaha illallah tó àtọ̀rọ̀ bẹ́ẹ̀ fún gbogbo kálukú bàbá wa ìmáàmù Ògúnníyàn àwọn Kàmálì nù ni àtọ̀rọ̀ bẹ́ẹ̀ fẹ́yìn náà àyètẹ́ múdání ni ọlọ́run ní jọ́ bàjẹ́ ẹ sì ní jẹ́ tán ẹ jẹ́ kú fáwọn ọmọ ni ntẹ́ máa jẹ́ tẹ́ máa mú tẹ́ máa ná láàyè ni ọlọ́run máa ṣe fún yín bẹ́ẹ̀ náà làwọn kí gbogbo tí ń jẹ́ Kàmálì yányá àtọ̀rọ̀ àlékún àlùbáríkà ọlọ́mọṣà ṣe fún gbogbo wa la ilaha illallah afáwa ẹwà Islam ń bẹ ní ìjòkó ẹ sálámà sílé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ohun afáwa lẹ gbọ́ ni Sheikh Ibrahim Hanbali al-Imamu Goniya apana kasegi ẹwà Islam ohun afáwa lẹ gbọ́ ni gbogbo àwọn ọmọ yín tí ń jẹ́ ẹ̀jẹ̀ ara bẹ́ẹ̀ ti rí ọlọ́run jẹ́ tí wọ́n tójú bẹ́ẹ̀ lọ. Amina. la ilaha illallah. Àmín. má wàá dá yín náà gúnlẹ̀. Àmín. dákun ọlọ́run má jẹ́ wọn pa yín tì sí rí gun lé. Amina. etí dé tán fi gbé ń bẹ́nu lé kọjáde máa lọ wí fún bẹ́ẹ̀ pé ń tà sí inú ọlọ́mọjọ ṣẹlẹ̀ sí i. Àmín. ẹni wàá bá yín sáámi ọlọ́mọjọ ṣẹlẹ̀ sáwa náà. Àmín. la ilaha illallah. Àmín. a kí gbogbo kálukú dáadáa tí ń jẹ́ mùsùlùmí àwa kí bàbá wa Fiolú olórí oko káfàtà fún Diamond 88.7 your shining supreme station. Bàbá wa Fiolú bàbá wò pé gbogbo àwọn táwọn máa ránṣẹ́ sí wọn ìjíṣẹ́ fún wọn lọ́dún yìí bàbá ṣe nǹkan náà ó dáa púpọ̀. Bàbá Fiolú ní bá a ránṣẹ́ sílẹ̀ nígbà tó bá rí wa tá yóò pé wọn ò jíṣẹ́ bá a bá ránṣẹ́ sílẹ̀ àní wọn ò jíṣẹ́ àwọn wá ṣe lọ́dún yìí gbogbo líìsì ó kọ tí ń bẹ lọ́wọ́ àwọn táwọn máa fi fún àwọn èèyàn ní nǹkan àwọn lọ gbé fún Mọ̀mú Gàmbàrí bàbá Mọ̀mú Gàmbàrí gbogbo tẹ́ fáwọn èèyàn ní líìsì nu àwọn tó wá jáde àbí yá bàbá Gàmbàrí ọlọ́run ní fi gẹ́gẹ́ sí yín bàbá Mọ̀mú Gàmbàrí ẹ̀mí yóò gùn láàyè ni àwọn náà tó wá ṣe tó wá dá púpọ̀ gbogbo tí ń jẹ́ àdàbí yìí nínú ọkọ̀ wọn wá pa àfáwà kan ń gbà ìwọ́lá fi lé lọ́wọ́ ó sì kàkálukú la gbogbo tí ń jẹ́ kínní inú ẹ̀yìn kínní inú ilé kínní inú gbogbo ẹni bàbá Mọ̀mú Gàmbàrí ṣètò bàbá Mọ̀mú Gàmbàrí ọlọ́run ní jẹ́ ẹ̀rá rẹ̀ la ilaha illallah. Bàbá Fiolú gbogbo tẹ́ dáwọ́lé pátá ọlọ́run jẹ́ ọlábàyọrí sí dáadáa. Bàbá wa pè mí nígbà wọn pè mí mo wà ń lù kan èéṣe ọlọ́run pé Ọ̀yọ́ ni mo wà wọ́n ní àwọn ní káwọn béèrè mí náà ni àwọn ọ̀gbọ́n mi lórí rédíò mo ní àáfà ń bẹ wọn làwọn ń gbọ́ èmi ń tíráfù káàkiri ni ìjọ àwẹ̀ ti bẹ̀rẹ̀ gbogbo ibi tí n bá lọ ń wọlé láti wá ṣe wáàsí alẹ́ tọ́gbọ̀n Ramadan náà fi pé ìlú tó jìnnà tí wọ́n ń pè ní Ìpókíà wọ́n ń pè ìlú wọn ní Ìpókíà bẹ́ẹ̀ tí mo wo Kútọ́nù ni lọ́ọ̀kan báyìí bá a ti ṣe wáàsí mo ní ìlú kan lọ́ọ̀kan wọ́n ní Kútọ́nù ni ìmáàmù ọjọ́ náà wọ́n ń pè wọ́n ní ìmáàmù Ajíkòbí bàbá náà di ìmáàmù pé Ajíkòbí di méjì lónìí MC Ajíkòbí àwọn Ajíkòbí mẹ́ta làwọn bẹ́ẹ̀ bàbá náà jáde láyé bàbá ìmáàmù jáde láyé ọlọ́ba kẹwọn ọlọ́ba gẹ̀ wọ́n bá wáyé fún wọn fún Muhammad. àwa ìlú ni bó ti jìnnà tó ni mo ní mo ti sàlẹ̀káwà ní pé màá ṣe wá sí alẹ́ iṣẹ́ ìyẹn ní jẹ́ gbófo torí àwọn olólùfẹ́ mo sì dé mo dé sí wá sí ni ọlọ́run mo bẹ̀ ọ́ àlàáfíà ara tó ma fún gbogbo ẹni tí bá ń jíṣẹ́ rẹ̀ má fi jẹ wáyà má dì á mọ́lẹ̀ má sọ wá mọ́lẹ̀ má pa wá tì má kò ṣe má yọwọ́ lọ́rọ̀ wa la ilaha illallah. gbogbo ẹni tí máa ń ṣe wáàsí pátá ní wáàsí rẹ̀ gbogbo yín la kí ẹ̀kọ́ sọ̀kalẹ̀ Ramadana àrù àsọ̀ àwa bẹ̀ wọ́ Ọlọ́run
má ṣe lọ́kàn tó kù láyé fún wa Ọlọ́run. Amina. Ọlá la ilaha illallah. Amin. Àfáà wa Islam bẹ́ẹ̀ bá tan Facebook nísìn kò sí tẹ́ mọ̀ rí bẹ́ẹ̀ ìjà àwọn àfáà ni. irọ́ wọn sọ̀rọ̀ Ramadan tó. Alhaji ìjà ni ń fún ọ lésì mo challenge ẹ ní gbà bóò ló ti jẹ́ ọmọ kéwú mo ní má jù ọ lọ àfa Alhaji bí gbogbo mufti kọ̀ọ̀kan ti wà ń lu kọ̀ọ̀kan ipa àwọn ọ̀kan ti ń ṣẹlẹ̀ yìí àfa àwọn Islam àfẹ̀yìn náà jẹ́ mufti wa ń lé rédíò yìí. n ko Malaysia gba ni mi agbe mi le rédíò ni ko ti daga mi o to àwọn mufti ètò wa yìí baba oda ya ba dodo baba mi ba fara mọ́ ma sọ fún baba ja dodo adaja a jẹ yan the mufti ọ̀rọ̀ Islam le rédíò ní Diamond 88.7 your shining supreme station a fi yín jẹ síbẹ̀ àwọn náà wá fẹ́ ina jere seriki malami sí le rédíò yìí mo fara mọ́ eléyìí ní bá a máa gbowó oṣù lọ́dọ̀ baba fi olú bàbá ti joyè ni. a jẹ́ pé inú yàrá yà iná kan náà ni wọ́n. ní rédíò yìí ni bí ẹ bá fẹ́ sọ̀rọ̀ Islam àwa ni wọ́n kọ́kọ́ rí. wọ́n pe ẹ lọ rí sẹ́ríkì Malami ẹ lọ rí mufti Islamic department ní rédíò yìí ni ẹ má sì gbọ́ o àbájẹ mufti kan sí ìlú kan o nbẹ tó a gbégbé ó lóun ọjẹ mufti tọrẹ ẹ gbádùn. ní tèmi tẹ̀ sí bí ní ṣe ọlọ́mọdé àríwá mi ò sì fi wàhálà tèmi. èmi náà tiẹ̀ fẹ́. Idha fasadal anamu fa aslihuhum aya ulama ana antum kamilhin. ẹ̀yin àfáà alómi jẹ ìmáàmù ẹsẹ̀ wá ń ṣe kó òun di 10 years tóun jẹ ìmáàmù kọ̀ wá sórí. Idha fasadal anamu. ẹ wúrọ tó fi wá ẹ ń so. Idha fasadal anamu fa aslihuhum. àṣẹ bí nǹkan bá dàrú nu ayé bí nǹkan bá jẹ́pọ̀ nu ayé bẹ́tò bá dàrú nu ayé bí mùsíbà bá wọ ayé tí wọ́n á bọ́ sáwùjọ wa tí gbogbo ẹ̀ ń hó gúdugùdu bí tí ń hó yìí ìwọ ń bú mi èmi ń bú ọ ẹlòmíì ò ní wàásí mi àfikọ́ àtáàkì èèyàn ẹlòmíì ò ní wàásí mi àfikọ́ ju nǹkan sáyé táwọn wá fi rí gbára wa ẹlòmíì ò ní wàásí mi àfikọ́ pìtàn tí ó dà lérú tí ó dọ̀nàrú tí ó di wàhálà ẹlòmíì ò ní nǹkan kan lórí wàásí ẹ̀ àfikọ́ búyàn bí máa wá rí bẹ́ẹ̀. fa aslihuhum. ẹ̀yin bàbá wa tẹ̀ ń bẹ́ńlé bàbá wa ìmáàmù àgbà ọlọ́run ò ní pín yín pa ntẹ́ yẹn pọ̀ torí ntọ́lọ́run bá fi gbé yín síbẹ̀ tó fi dá yín dúró tó fi gbé yín sáàrin wa ni bó bá ṣe pé tìmọ̀ ń bẹ lọ́dọ̀ yín bá mú bó ṣe pé tọrọ ẹ̀sìn ń bẹ lọ́dọ̀ yín bá mú káyẹ̀jú ọ̀rọ̀ láì fàáyà ń bẹ lọ́dọ̀ yín bá mú bàbá wa ìmáàmù àgbà ẹ gbà wá orí Facebook yìí kún fún ìjà àwọn kan wàá jà àwọn àfa wọn ń bára wọn jà àṣẹbí nǹkan bá dàrú ẹ̀yin ni ẹ tún ṣe. Idha fasadal anamu. àníbáyé bá bàjẹ́ yányán tó polúkú musu. fa aslihuhum ẹ sì tún ṣe. aya ulama ana antum kamilhin. ẹ̀yin àfáà wa ẹ̀yin tẹ́ ní mọ̀jù àlọ́ ẹ̀yin tó yẹ kó ẹ lè fìmọ̀ júwe jọ wọ́n bí wa ẹ̀yin ọ̀dọ̀ wọ yín. faslihuhum ẹ tún ṣe ẹ sì ń wò báyìí ẹ sì ń wòran bẹ́ẹ̀ bá wa tán kínní àwalẹ̀ bá ń bẹ̀ èébú ni bẹ́ẹ̀ bá tán kínní àwalẹ̀ bá ń bẹ̀ èébú ni ojú mi èmi ojú ọ bẹ́ẹ̀ bá dé Ìbàdàn wọ́n ní Mufti bẹ́ẹ̀ dóṣogbo wọ́n ní Mufti bẹ́ẹ̀ dé Ìlọrin wọ́n ní Mufti bẹ́ẹ̀ dé Èkó wọ́n ní Mufti tí ń bẹ láàrin Èkó nìkan bàbá ní a máa kà òun fẹ́ lé lọ́gọ́rùn Mufti ń bẹ gbogbo olùkọ̀ọ̀kan yìí ní Mufti wà gbogbo ẹ̀yin Mufti ẹ̀ àtúnṣe gbogbo ẹ̀ ní ń jẹ́ pọ̀ yìí àwọn ọ̀jẹ̀ nǹkan kan. Idha fasadal anamu faslihuhum. ọlọ́run jọ da afáàmì lọ́kọrin. aya ọlọ́run bá ń kẹ́ bá ń gẹ. ulama ana antum kamilhin. aya ulama ana antum kamilhin. aya ulama ana antum kamilhin. kí ló wá dé àwa gbọ́n kẹ̀kẹ́ mọ́ èébú ni ẹlòmíì ó play wáàsí oníwáàsí yóò mọ̀ wá fèsì
ẹlòmíì ọkọ ti ọ̀rọ̀ níbẹ̀rẹ̀ láàrin yóò wá pé ẹ̀gbọ́n tó wí ó ti gé bẹ̀rẹ̀ dànù ntẹni ẹlẹ́ni ń bá bọ̀ tó sopọ̀ mọ́ tó géènì ó ti gé dànù wájú ẹ̀yìn ó ti gé ọwọ́ àlọ́ gébi lápèjúwe kéèyàn wá pé ká máa há obìnrin n tó ṣe nínú ìsìlámù yóò wá gé wájú yóò gé lẹ́yìn yóò wá kó lé ẹ̀há ọ̀dà. Aya ulama ana antum kamilihin. Ẹ̀yin àfáà ẹ̀jọ̀ kankan láyé lẹ́yìn iyọ̀ nìyí àfi jọ iyọ̀ ayé nìyí bọ́bẹ̀ bá tẹ́ wọn ni ẹ fi iyọ̀ díẹ̀ sí kó lè dùn dàyìlà bóúnjẹ ọba dùn wọn ni ẹ fi iyọ̀ díẹ̀ sí kó lè dùn bí iyọ̀ bá wá bàjẹ́ kí la fi tún ṣe. Limadha tabda'ul fitnatu minkum. Èsè tẹ́ bá bẹ̀rẹ̀ mùsíbà àwa ṣe pé ẹ̀yin náà là kọ́kọ́ mùsíbà ẹ̀yin lẹ̀ ń búra yín kọ́ mi kí ọmọ sọ pàgbàlagbà ọmọ kéwú ẹni tó ti ń kéwú ìwọ mú yan èètayọ ọmọ oṣù méjì tóun ti ń kéwú ìwọ jáde òní ọmọ kéwú ìwọ jáde òní òní mímọ̀ níta fi mọ̀ pẹ́lú mi ibi tí ń sọ̀rọ̀ sọkúsọ yìí tẹ́ bá fẹ́ mọ̀ yàrá àyà rẹ̀ ní kọ́tìnì lẹ́ẹ̀fi dá mọ̀ pé yàrá àyà rẹ̀ lọ́wọ́ àti tí ń sọ̀rọ̀ yìí yóò sì bu ẹni ọba fẹ́ bú yóò káyà kan yóò wá bu gbogbo ẹni tó fẹ́ bú. Kí ló jẹ́ orí bẹ́ẹ̀ àwọn àfáàtà náà wọn ò ṣe bẹ́ẹ̀. Limadha tabda'ul fitnatu minkum. Sẹ́mi ní sámà yóò ya èmi sọ bẹ́ẹ̀ inú wá sí mi ọ̀dà lápèjúwe mo ní sámà ó ya kéèké bù ìwọ́ wàá kó tírà jáde sámà ò lè ya òun ní Kùránù lọ sọ báyìí àdìsí ànábì Muhammad sọ báyìí àwọn àfáà sọ báyìí kò kéébù ọkàn sámà ò lè ya kọ́lá kìí ṣe pé àfáà tó ní sámà ó yà ni láì ṣe pé nǹkan ṣe ó ti dè é bù. Limadha tabda'ul fitnatu minkum. Bó ti rí nu ajé tó máa bí. Ilaykum tantahi min ghayri sulhin. Wàhálà bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín yóò sì tún parí sáàrin yín láì ṣàtúnṣe kí ló dé àwa ń kíra wa láyé lónìí àwa ń fojú kíra wa à ń kíra wa ní kì í síyáṣà salamu alaykum wa tọ́lá máa ra iná kan wàláhi alakun tó fi bẹ́ẹ̀ àwa rí i pé inú yín ọ̀dà síra yín àáfàá tó gbé máàkì dání tí ń sọ̀rọ̀ mòlúdì àwọn tó ń bínú wa bó ló ṣe yí níwájú Ọlọ́run àwọn tó kí wà bó ló ṣe yí níwájú Ọlọ́run ń bẹnu àwọn tó ń bá yẹn di omi ti jáde láyé ó tún wá lọ bí sàárè rẹ̀ kí lọ wá lọ ẹni tí ń bẹ lójú ayé tó kí àwa ń lọ gbé sàárè ẹ̀ á ṣe la ilaha illallah ṣé tiẹ̀ wọ́n gbà. Limadha tabda'ul fitnatu minkum ilaykum tantahi min ghayri sulhin ila ma fihi hilkatuna da'awtum ajẹ́tùmọ̀ bí. wa tartaqibuna qubhan fawqa qubhin fa kayfa nablugu kullu ma narumu idha lam tuslihu dunya bimilhin. Gbogbo jẹ́ ìwà ń fẹ́ ọ̀nà wo lẹ́ẹ̀fi rí ẹ wà kóra yín jọ a fẹ́ ṣàdúrà ọ̀rọ̀ gbogbo ẹ̀ wá yíwọ́ ya Allah ya Zataru ẹni tí ń bínú ìmáàmù ń bẹ láàrin wa òun náà ń ṣe ya Zataru ẹni ó ní ìmáàmù kó gbogbo owó lọ tí ń ṣe pé òun náà ń bẹ láàrin wa ya Allahu ẹni ó ní òní dá fún lágbájá òun náà ń bẹ láàrin wa ya Allahu ẹni ó ní àáfàá tìyín kọ̀mọ̀kéwu òun náà ń kíbò sí ya Allahu àjọjòkó àáfàá tìyín kọ̀bọ́ lárúbáwá àjọjòkó àti sálámà àwọn ṣe ya Allahu ṣe yóò gbà. Idha lam tuslihu dunya bimilhin. Bẹ́ẹ̀ bá lè tún ayé ṣe pẹ̀lú yọ̀tẹ́lẹ̀ jẹ́rì. Idha lam tuslihu dunya bimilhin. Limadha ta'allamna wa ma fadlu ilmina. Lágbájá ní mímọ̀ ó ní mímọ̀
ìmọ̀ òun náà lè rí fi táyé ṣe. إذا لم يفدنا كل ما نتعلم. afa ìwà islam ọlọmọ bàbá ń sọ̀rọ̀ bàbá wà láyé àgbà àdàbí pé wọ́n pọ́n afa wọn lé ni ẹ jẹ́ àpọ́nlé o. Ọlọ́run ló pọ́n wọn lé. bọ́ọ̀bà lu afa àti ẹ̀ ń gi ìwọ nu òun lọ yọ kíní igi jígà kọ́ ọmọ kóbo. Ọlọ́run ló pọ́n wọn lé. ọlọ́run ló pọ́n àwa lé. òun náà sì mọ̀. afa ìwà islam nígbà tá a parí àwa lọ wájú àwọn alájà àgbà kan ṣàdúrà fún wa bàbá wa ń béèrè ọkọ̀ kálukú ó kọ́ tiẹ̀ ti jẹ́ lápèjú èmi nàbà wà mo ní Buhari Musa Ajikobi nígbà bàbá gbọ́ Musa láàrin yóò kọ́ mi wọ́n ní súnmọ́ jòkó báyìí níbi ẹsẹ̀ wọn mo jókòó nígbà wọn gbọ́ Musa ṣé Musa ni bàbá ń jẹ́ Musa kálọ̀ bọ́tà bá wa kẹ́ wọn gbogbo wa wá kúnnú lé bám bàbá ní àkọ́kọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ àṣàdúrà tani ó ṣàdúrà fún wa nù yín kálukú ń wò pé àwa gbàdúrà ni wọn kẹ́nìkan dínú yín kó ṣàdúrà àfa Musa alẹ̀ òun sì ga ọni ọlọ́njẹ́ àárín yín pẹ́ ọlọ́njẹ́ mi yín ogún sẹ́mi àdúrà sòrò ṣe wájú àwọn alájẹ́ àgbà sẹ́rí ọlọ́njẹ́ àárín yín pẹ́ owó ọ̀tẹ̀ mẹ́rin ọlọ́njẹ́ àárín yín pẹ́ bàbá ń ṣe àmì ọlọ́njẹ́ àárín yín pẹ́ ọlọ́njẹ́ mi yín ogún ọlọ́run mọ́sá jẹ́ mi yín ogún ọlọ́mọ nkọ́ ni bá àbámuso ọmọ tí ó torí ọkà aláya pé ìwọ nìde sàdúà àwa ṣe gbẹtọ wọn ni ọlá iná àtọ iná àwa ké tán bàbá ní àmì gbogbo tó tọrọ fún wa ló ń ṣe bẹ́ẹ̀ fẹ́ yìí náà ẹ jáde báyìí sọ ẹ rí bá àfa yín ti ń ṣe òun wá sí àgbáyé nù sọ ẹ rí bá àfa yín ti ń ṣe Hajj Abdulrahim ẹ rí mi ti ń ṣe ẹ rí mi ti ń ṣe pẹ̀lú ilé wa níyì ẹ sì rí mi ti ń ṣe pẹ̀lú bí wọ́n ti bí sẹ́nìkan fẹ́ ju ẹ̀sùn rí kálukú dákẹ́ gbám mọ́ ní ọ̀dọ̀ wọ̀nyí ẹ ti dẹni àlùbáríkà ẹ ti dẹni tí ó tún máa tọrọ àlùbáríkà fún yàn gbogbo yányán ibi yóò tẹ bá dé ọlọ́wọ́n máa tẹ ẹni àpọ́nlé ẹni àlùbáríkà ọlọ́wọ́n máa tẹ dé ẹ wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bi owó bẹ́ẹ̀ bá ti pàdé yìí ẹ fowó lẹ̀ owó ń padà bọ̀ wá báyìí wọ́n sá ṣàdúrà wọ́n tọ̀ ẹ sì má bu ẹnìkan bẹ́ẹ̀ yẹn bá bu yín ẹ fílẹ̀ njọ́hun lèmi ti dángájíá wà wọn torí wájú wọn náà làwà tán pé bẹ́ẹ̀ nìkan bá bu yín ẹ má dáhùn ẹ fi wọ́n lẹ̀ gbogbo àfàtẹ́ bá rí ẹ fún wọn lápọ́nlé wọn bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ kẹ́lómi tó dúró wá ń di kí ẹ má bínú bàbá ní kádọ̀ balẹ̀ fárara gbogbo wa bá parí ẹ pé kò pé á mọ̀ ga wọn á bú ẹ rí gbogbo ẹni bá pàdé àáfà yóò tẹ̀lé pàdé ẹ fún wọn lọ́wọ́ wọn ẹ má bẹ́ nìkan jà ẹ má bu ẹnìkan níjọ́hun lèmi ti kó gbẹ ẹ sì má mú ẹnìkan lọ́ta yín bàbá alájà gbàdúrà sọ fẹ́ wọn níjọ́hun lèmi ti wọ́n pé ń ọ̀lọ́ta kan ń ọ̀lọ́ta èmi bẹ́ẹ̀ yẹn bú mi ń ní fèsì àsọ́ọ́lẹ̀ àwọn alájà àgbà yẹn ni mo tẹ̀lé níjọ́ náà. bẹ́ẹ̀ nìkan bá sì kéwú bá kan ẹ̀yin kẹ́kọ̀ọ́. bàbá ní bẹ́ẹ̀ nìkan bá sì kéwú bá kan ẹ̀yin kọ́ lẹ́ẹ̀kọ́ o ẹ fílẹ̀ rẹ̀ bàbá ní sẹ́ rí síìdì náà wọn ni ó sì wá lálùbáríkà níwájú ọlọ́run ẹ má gbọ́ ọ̀rọ̀ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run wọ́n fi ń ké. wọ́n nítorí pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run wọ́n fi ń ké síìdì náà wọn náà ẹ má correct ẹnìkan o ẹ fi wọ́n lẹ̀ ọlọ́mọsà kẹ́ àbáwá làjí àgbà. Amina. àfàwẹ̀ wàsílám kí ló wá dé láwùjọ yìí ibi àwa nu. limadha ta'allamna wa ma fadlu ilmina. máa wá wí àfẹ́ wàsílám wọn máa kí ni tó ẹtú orin ni. limadha ta'allamna wa ma fadlu ilmina. àfa ń béèrè ọ̀rọ̀ nufa. kí láǹfààní mọ̀tá wa la mọ̀ kí la kéwú fún kéwú parí ìjà ni kí ló dé tí kéwú wá ń díjà lẹ̀. Ya Rasulullah. bí o ti yẹ kẹ́ ẹ mú kò lè parí. ó níbi yẹn ti gbé ẹni ó bá dá nǹkan lẹ̀ lẹ́ sọ fún pé ìwọ tí mo dá nǹkan lẹ̀ púpọ̀ torí kéegun ọ wọlé kájọ ọmọ gbò gbogbo ara ajá kó gbà á. kéegun ọ wọlé kájọ ọmọ gbò gbogbo ara ajá kó lọ gbà á. kájọ ọmọ eégún nísìnyí eégún ìwọlé tẹ́lẹ̀ eégún wa ń bọ̀ ajá sì ń bẹ lẹ́nu ọ̀nà yóò gbó náà ni ìwọ mọ̀ dá wàhálà alẹ́ mọ́ alifitinatuna imatun la anahu Allah man ayqadha ma wule bàbá ti dá fìtínà lẹ̀ kò sẹ́ni tí ó gbà yín ìgbà lọ́hùn bàbá ti dá fìtínà lẹ̀ tó jù kó ara jẹ́ alukurani ilé àwọn ànábì Ọlọ́run ní máa wọ̀
Al-Qur'an. ilé àwọn anabi Ọlọ́run ní wọ bẹ́ẹ̀ làwọn alájẹ àgbà àwọlé anabi Yakubu anabi Yusufu anabi Musa àmọ́ gbọ́tàn wọn lọ gbà mọ wọlé ònlé dákun. ìtàsí sọ ń bí ọ̀rọ̀ Islam pọ̀ táyọ̀ kámọ́ dá wà láàlẹ́ ẹlòmíì lẹ́ni ọ̀fẹ́ bú tẹ́lẹ̀ níra yín nú nísìnyí Islam lẹ́fẹ́ mọ fi rẹ́dẹ̀rẹ́dẹ́ rí lẹ́fẹ́ mọ fi rẹ́ kìí sì ṣe nǹkan yẹ́dẹ̀dẹ̀dẹ́ ẹlòmíì tó dipò tó lóko lónìí Islam Al-Qur'an ló sọ ọ́ di nǹkan. bẹ́ẹ̀ni Al-Qur'an ló sọ ọ́ di nǹkan Al-Qur'an tó wá sọ ọ́ di nǹkan òun náà mọ́ kábùkù bá a mọ́ wọn lára àwọn mùsùlùmí tí ń ṣe ráwọn àfáà tí ń ṣe. bí wọ́n ti ń wí nísìnyí náà àwọn àfáà wa kéde Facebook wọ́n sì wọ́n ń lálẹ́ àti ìta sì yẹn jú bí ẹ̀sìn yìí pọ̀ ẹlòmíì ọ̀dà kankan mọ̀. ẹlòmíì ọ̀bàlù aláṣẹ ẹlòmíì ò lè wẹ òkú. ọkọ̀ Islam kan bẹ̀rẹ̀ rí ẹlòmíì ni bàbá sọdún bá ti gbà sọdún bí ẹ bá ti ṣe ẹlòmíì ọmọ bí ẹ ti sọdún. ẹlòmíì ọmọ jẹ́nẹ́bà wẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn pọ̀ nílẹ̀ tá a yanjú tayọ ká máa bú rẹ ni ká máa lálà sí ara ẹni. ẹni bẹ́ẹ̀ ti amúgaga ayà kan ń lọnu ọdún wàhálà lẹ́nu. lọ́dá wàhálà lẹ́nu. tọ́ ẹ já pa ogbélé yìí ohun ti. Al-Qur'an ní ká sọ kánà ti pa lọ jábọ̀ fọlọ́hún jọ kan. limaza ta'allamna wa ma fadlu ilmina. kọ́dà kí ni àǹfààní mímọ̀ ta kọ́dà àti dá sọ̀rọ̀ sí kàyẹn láyé nísì. ayé di pé wọ́n ń sọ́ra wọn. ni. kilo wí lánàá. ẹlòmíì ò torí kí ni Buhari gbé ńgbà kò torí ọ̀rọ̀ Ọlọ́run kò torí Ọlọ́run lọ gbọ́ wá sí mọ́. wọn ò torí Ọlọ́run ra dátà síbi kéde. torí èmú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì máa kọ́mẹ̀ntì. àmọ́ kọ́mẹ̀ntì tí ò da ẹlòmíì ọmọ kọ́mẹ̀ntì kò ní da fún ọ eléyìí burúkú ni wọ́n yìí ṣé bó rí kọ́mẹ̀ntì nu o. àwọn kan ti lọ lánàá tó yẹ pé bá sọ fún Ọlọ́run ò báyìí bẹ̀rẹ̀ fẹ́ kó o ṣe Ọlọ́run sì mọ̀ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. àwọn tó ní kò sí máa fẹ́ wà sílámù àwọn ẹni Ọlọ́run kọ̀ọ̀kan ló kù sí àmọ́ irú mi irú yín wọ́n wá kó wa jọ bẹ́ẹ̀ kí wọ́n sà ní ìsà lọ́hùn ẹ wá ní àṣàdúrà àwa tá à fẹ́ràn ara wa àwa tá à ń dìtì ara wa àwa tá à ń sálámọ̀ ojú lásán àwa tó ti gbé àtẹ̀lẹ́sẹ̀ ni inú ọ̀tẹ̀lẹ́nu ẹsẹ̀ tẹ̀lẹ́sẹ̀ inú ọ̀tẹ̀lẹ́nu ṣé ń jẹ́ wa pé wọ́n máa fẹ́ gaba yìí. bẹ́ẹ̀ náà bá tẹ̀lé yẹn tó bá ti padà ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ lé ọ tó ti padà lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ò lè mọ̀. ọ̀ lè mọ̀ o. limadha ta'allamna. àwùjọ yìí jẹ́ pọ̀ púpọ̀ àwùjọ wa yóò tó. idha lam yufidna kullu ma nata'allam. afẹ́ wa sílẹ̀ àwọn ìlú mi ìta kọ́ńkéwù nígbà wọn rí pé nísìnyí à ń bára wa jà à ń fa ní ifá lọ́hùn wọ́n fẹ́ wọ̀ wá wá ẹ̀wọ̀n kan. aṣọ àpọ́nlé ẹ̀ fẹ́ mọ fàáyà lára wọn. àfi ká fọwọ́sowọ́pọ̀ kẹ́ni kan má rí wa wọ̀ ni èé ṣe gbogbo àwa tá a jọ ń kéwù. ogun tí kálukú ọba ṣe kó ṣe pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. ojú lọ máa dá màá wò ọkàn lọ́lọ́run máa wò. ojú lọ máa dá màá wò. ọkàn lọ́lọ́run máa wò kí ló fi ṣe lọ́lọ́run owó kí ló fi ṣe. la ilaha illallah. tọ́lábùnà li ghayri llahi fa aba an yakuna illa lillah. àwọn kan ló la wá mímọ́ nítorí tọ́lọ́run ká fi wá Ọlọ́run ló padà sọ́ di tiẹ̀ máa lọ́wọ́. àwọn eléyìí ò tún dáa. torí tọ́lọ́run kọ́ la fi wá Ọlọ́run ló padà sọ́ di tiẹ̀ máa wá lọ́wọ́. àwọn eléyìí ò dáa. ẹ̀yin tẹ́ wá kọ́ nítorí tọ́lọ́run tẹ́ wá mọ̀ tẹ́ wá ń lò torí Sàtánì. la ilaha illallah. la ilaha illallah. o ti sápàtìra wọn. o ti ṣe pàṣẹra wọn. afẹ́ wa Islam. Ọlọ́run pẹ̀lú yín. ọ̀rọ̀ wa lónìí tadullu ala ma baqiya ba'da Ramadan. ẹ kéde fẹ́ kéde oní nǹkan bẹ̀rẹ̀ kẹtẹ́lẹ̀. ma baqiya ba'da Ramadan. tó yẹ ká máa sọ ní sínú. kí ni Ramadan kọ́ wa kí lẹ́kọ̀ọ́ tá a rí ń bẹ́ẹ̀ sáà máa bá a dùn dàbá dàdú tó yẹ ká máa gbọ́nu. ọ̀dà aw masa ba'da Ramadan. àbí kí lọ́kàn lẹ́yìn Ramadan. awalan. kọ́kọ́ ń bẹ́ẹ̀. اللهم لا تجعل هذا رمضان آخر أيامنا. àmín má jẹ́ ṣe pé lè náà lágbà mọ́. ولا تجعل عيد لأمس آخر عيدنا. Ọlọ́run má jẹ́ ṣe pé ìta ṣe lánàá yìí náà lọ́wọ́ tó ọ parí ọdún rẹ̀ ẹnì kò sí ní mọ́. Ọlọ́run ọ̀rọ̀ mímọ́ dọ́wọ́ rẹ̀. kó dákun ni má jẹ́ ṣe pé Ọlọ́run ti tilẹ̀kùn ẹ̀ bá pé ọdún tí mo ti ní bá fa. má jẹ́ ṣẹlẹ̀ sí wa ní. bí ayé tiẹ̀ wá wà nísìnyí. Ọlọ́run pẹ̀lú nínú Ramadan lè mí ìpalẹ̀ mọ́tò kúrò láyé ìbànújẹ́ lè mí ìsọdún lórí wọn. ọmọ ìyá wa kan Nájímù là ń pè nínú àwọn tí máa ta mọ́tò ní opposite akasẹ́ńtà òní kí tí lọ́ọ́ ra mọ́tò Nájímù ọlọ́pàá ni ọmọ ẹ̀pẹ́ ni òní kọ́ ní tí lọ́ọ́ ra mọ́tò rẹ̀ kí ọmọ bọ̀ wá ń bọ̀ àfà mọ́tò tọ́lọ́ ra méjì ni ọ̀kan ń bẹ lẹ́yìn ẹ̀ ọ̀kan ń bẹ wájú òun wá wà láàrin àjàgbé ń sẹ́ná sí báyìí wọ́n ní ń sẹ́ná sí báyìí right up ni mo subhanallah right up subhanallah al-karim Nájímù bẹ́lá kìí àmọ́ ọ̀rọ̀ mi subhanallah ìsáàkọ̀ ọ̀sẹ́kù àfààní inú Ramadan lòun náà kó láyé. ó sẹ́kù mi kan náà ọ̀sọ̀wọ́ mọ́kàtà Ọlọ́run ló ní lọ ọ̀sẹ̀kù ti sàwọn mọ́kàtà kápọ̀ sàwọn mọ́kàtà lónìí. subhanallah al-karim. ọlọ́mọsà kẹ́ ọ̀sẹ̀kù tó tún ọ̀rọ̀ tún nìyí. àwọn àdàbíyà ọmọ ara wa nù ọlọ́mọsà kẹ́
afẹ́ wa Islam ṣe láàmú wa dira wa mọ́nú. àwọn kan máa ń palẹ̀ mọ́ lálẹ́ kíámọ̀ yìí. a kírun lẹ́yìn ìmáàmù mi à sì fẹ́ràn rẹ̀. ìmáàmù náà fẹ́ràn jàmá. ikú ó sì máa ká wa má báyìí àbí. La ilaha illallah Muhammad rasulullah. ẹrù Ọlọ́run kan. Ọlọ́run kálukú náà báyìí. Ọlọ́run kò sí dáadáa fún ìmọ̀ ọmọ ọ̀fà. àmín. Ọlọ́run kò sí dáadáa fún ìmọ̀ ọmọ ọ̀fà. Ọlọ́run mọ̀ dọ̀rọ̀ mọ̀ ọmọ ọ̀fà. àmín. ẹrù Ọlọ́run kan bá wọn jà tí wọ́n ń jà tí máa bú wọn. ọwọ́ pàdé ìmọ̀ ọmọ ọ̀fà. ìmọ̀ ọmọ ọ̀fà wa pọ́nlé. tòun ti gbogbo bí tí bú ìmọ̀ ọmọ ọ̀fà. ìmọ̀ ọmọ ọ̀fà ibi tí ìmọ̀ ọmọ ọ̀fà yìí ti pọ́nlé ìmọ̀ ọmọ ọ̀fà lágbára pé ẹgbẹ́ àfa yìí jáde. ẹ dé. àbí kókó ẹ dì. ẹ̀kọ́ alájà àgbà wọn. ẹ wo ìmọ̀ ọmọ ọ̀fà wa lu àwọn alájà àgbà. ó lu ẹ̀kọ́ alájà àgbà bẹ́ẹ̀. àti bàbá sọ fún ọ tó jáde lékè. ọwa ìmọ̀ ọmọ ọ̀fà wa dì mọ́ àfa wa dákẹ́ sẹ́mọ̀ kí ojú èyàn ó kéré àfa yìí wá dákẹ́ gbọ́ ya àfa ìmọ̀ ọmọ ọ̀fà wa fẹ́ bẹ̀rẹ̀ tafsiri nínú àwẹ̀ níjọ́ náà ọlọ́fà jókòó ìmọ̀ ọmọ ọ̀fà wa ní kó sọ̀rọ̀ ọlọ́fà lọ́njọ́ dáfọ́ ọlọ́fà dáadáa. ọba dáadáa ni ìmọ̀ ọmọ ọ̀fà wa ní káàfọ́ sọ̀rọ̀ wọn á gbé máàkì bàbá àfa ní ìmáàmù ẹ sì gbà mí lálejò pẹ̀lú tí gbogbo tí mo ṣe yìí ìmọ̀ ọmọ ọ̀fà ní ẹ máa bọ́rọ̀ lọ ọba tí ò tí jẹ́ nìkan kó kú nù wa tá a fi parí ẹ̀ ẹ wo ọ̀rọ̀ tí mo bá sọ ẹ máa bọ́rọ̀ lọ ọba tí ò tí jẹ́ nìkan jáde láyé láàrin wa tọ́lọ́run fi ní ọyanjú. ẹ bá wọn rí nǹkan wíwá yọ lọ. sáfàhùn àní òrí wà ṣíṣe ọ̀sàdúrà lọ́sọ máìkì lẹ̀. àwọn náà ṣe é dáa báwọn. àáfàá ni wọ́n ní tó fi délé ọ̀rọ̀ mọ́mọ́ fà nírò pé kálukú náà parí tó bá kú nù lé. ìtọ́ bá kù láàrin ara yẹn yanjú ẹ ibẹ̀ ni ó yẹ kí mọ́mọ́ fọ gba máìkì ní kọ́ àáfàá lè mọ́ bẹ́ẹ̀. ẹ jẹ́ máa sùn pẹ̀lú ká di yẹn sínú. afẹ́ wa sílẹ̀. ẹ máa sùn pẹ̀lú ká di yẹn sínú. ẹ má sọ yìí ń àìmọye. máa bá a na Eidul Ams. ẹlẹ́mi ó tó fi lálà. máa ma'na Eidul Ams. ọ̀ya. kí ni túmọ̀ ọdún àná. ja'ala Allahu lil muslimina Eidan. Ọlọ́run ṣe ọdún yìí ní ọdún. liyafrahu bima qaddamu fihi mina siyami wal qiyam. ààwẹ̀ tá a ti gbà tójú le tí kálukú wa bẹ́ẹ̀ bá rí wẹ̀ ṣàánú wa láti jẹ́ kí ní ó dùn níjọ́dún. ní jẹ́ ọdún ni. ilé níjọ́dún. li'anna 'inda Allahi lis-sa'imina wa qa'imina khayrun kathirun. ẹni ó gbààwẹ̀ ẹni ó yan náfìlà nígbà tó tún di ákhírù Ramadan mẹ́wàá ti gbẹ̀yìn àwọn èèyàn tó yẹ wọn ń ta jù tí ìdúró kánrin ní bẹ́ẹ̀ èmi náà jọ yẹn wọn irú àwọn nǹkan tó le báwọn ẹ̀san ńláńlá ní mẹ́mẹ́. ṣé ń gbọ́ máa ṣe ba'da Ramadan. kí lọ́kàn lẹ́yìn Ramadan náfìlà ó parí. bi'sa qawmin. àwọn ìjọ kan tí wọ́n bá wọn. la ya'rifuna Allah. wọn ò mọ Ọlọ́run. wala ya'maluna al-khayrat. wọn yìí sì ṣiṣẹ́ kan tá a lè pélé yìí dá nínú iṣẹ́. illa fi Ramadan. àfi inú Ramadan nìkan àwọn Ramadan níyùn. lasta sa'idan. ẹ ṣe lérí rẹ o. àwọn èèyàn ń dẹ́tí sí. èmi náà ń tù. wọ́n ṣe lérí rẹ báwọn. wala hamidan. wọ́n sọ lọ́pẹ́. wala majidan. wọ́n sọ nípò kankan wájú Ọlọ́run. إذا لم ينفع منك الناس إذا لم ينفع منك الناس àwọn dáadáa kan kan jáde látara yín táwọn èèyàn ṣàǹfààní. ولم يهدي بكلامك وخلقك وحياتك. ó fi ìwà rẹ ìṣesí rẹ ìṣẹ̀mí rẹ kó o fi tó àwọn èèyàn sọ́nà òfin ńlá làṣẹ wọn. السعيد من سعد منه الناس. tó olóríire làwọn tí wọ́n ń ṣe oríire látara rẹ̀. لأن الله رحم رجلا. Ọlọ́run bá ń ṣàánú ẹrú kan Ọlọ́run jẹ́ mi náà wà ń bẹ̀. سعد منه الناس فحمدا. ó dúpẹ́ lára pé Ọlọ́run ni ó ṣe rere látàrí yẹn wọ́n sì lára àti ẹ̀ náà. ما بقي بعد رمضان. àmọ́ àbí ìlọ́wọ́ ara wa náà ni kí lọ́kàn lẹ́yìn Ramadan kálukú náà lọ́mọ Ọlọ́run jáde ṣe dáadáa. بقي الثبات على دين الله والأعمال الخيرات. ìdúró ṣinṣin kẹsẹ̀ wọ́n máa yẹ lérí ẹ̀sìn Ọlọ́run àti àwọn ṣe dáadáa. فلا تتركوا الصلاة. فلا تتركوا الصلاة. Ramadan lọ́lọ́ yìí ẹ má jẹ́ agbẹ́rún jùlẹ̀ mọ́sálásí tí ń sọkún báyìí.
torí kò lẹ́nu àná tó ní wọn ti kún mọ́ La ilaha illallah. àwọn ti kún mọ́ Mọ́sálásí ti kún. àwọn mọ́sálásí kọ ẹ̀kan gbọ́ wọn ni Mọ́sálásí sunkún. gbogbo pé à ń jà ságì kò sí mọ́ Mọ́sálásí sunkún. ẹni sunkún mọ́sálásí sunkún lọ́wọ́ yìí ọ̀dà àwọn mọ́sálásí tán fọ́ra àwọn létí lásìkò nǹkan. Nígbà wọn ya mọ́sálásí. wọ́n ya mọ́sálásí ẹni mọ́sálásí sunkún ṣé yìí sẹ́kùn bú káwọn yìí ń sùn Wọ́n ya mọ́sálásí ya. irú mọ́sálásí ń gan ní sunkún jù Kírun ní kírun mọ́ ẹjẹ́ àná lọ kọ́ tiwa wọ́n sì kọ́ tiwọn kọ́ra àwọn ò tí ì kàn. àwọn èyí ń bẹ́lẹ̀ Tòun ta ìtì kan wọ́n sì kírun bẹ́ẹ̀ wọ́n wá ń fọ́ra àwọn létí lásìkò. àwọn èyí ń bẹ́lẹ̀ wo ìrìn yẹjú wọ́n tún dá mi lẹ̀. Fa inna salataka laka burhanun. tó àwíjàre rẹ nu tọ́ba ẹ̀kọ́ bá ń kírun o. Wala tatruku sawma. àwẹ̀ sì tó kù lẹ́yìn àwẹ̀ ọ̀kan ní sísítà tó mi sàwà Falaka junnatun. àwà ni ó di sọ ní Ramadan náà dàwẹ̀. Wala tatruku sadaqa. tó gbogbo gbàtàwẹ̀ ń bọ̀ ibi ẹni ò tiẹ̀ dá gbàtàwẹ̀ ń bọ̀ kálukú wa hàn jẹ. Ẹ wá sínú lé mi. Èèyàn bí ọgbọ̀n ẹ má bọ̀ wá sínú lé mi. mo ti rẹ́dì kalẹ̀ fún yín wọ́n ti tó àbú ẹ̀kọ́ ẹ̀ ń gbẹ̀yìn tí ẹ ṣe gbìyànjú àmọ́ ẹ má fi ilẹ̀ ní yàwẹ̀. Ilẹ̀ ẹ máa ṣàánú bẹ́ẹ̀ tí ń ṣàánú nú àwẹ̀ ẹ máa bẹ́ẹ̀ bá lágbára kẹ́ ẹrù kọ́ gan ẹrù bẹ́ẹ̀ bá lágbára ẹ̀yin bí ogún bàbá sálámà ìsáyì ẹ wá jẹun lé mi ẹ ṣe bẹ́ẹ̀. àwọn ìjọ Àlàmísì tún bẹ ìjọ Monday náà ń bẹ ẹni ọba lágbára ẹ. Lakasilun gbòógì lókè yín. Wala tatruku dhikra. tó ìmọ̀ dárúkọ Ọlọ́run ìmọ̀ rántí Ọlọ́run kàmú filẹ̀. Laka nurun. ìmọ̀lẹ̀ ni. Kadhalika li ijtinabul haram. tó gbogbo àwọn tí kálukú ti pàtì tí kálukú ọrẹ ju rẹ ńlẹ̀ pẹ̀lú ìbá rí tí ò tẹ́lẹ̀ Ramadan yóò ní Ọlọ́run ò kí ni àwọn gbé wáyé yọ bànújẹ́ àsìkò yìí tọ̀ wá ń rẹ́rìn sí ni ọdẹ mi ti padà síbi Facebook ọ̀tọ̀ níbi tí kálukú wọn lọ. irú Facebook náà padà sí. wọ́n ti padà síbi àwọn ìwòkúwò. ìwòkúwò bí a ń fi ara lẹ̀ bí a ń fi ọyàn lẹ̀ bí a ń fi ìdí lẹ̀ bí a ń fi lẹ̀kẹ̀ hàn lẹ́yìn gbogbo rédèrèdè mọ́ ni bí a ń wọṣọ tó ṣe pé n tí ó kù tá a ní rí òun náà lè rí kinní. kún ó lè mọ́rú aṣọ òun ni. wọ́n ti mọ̀. ṣe àmọ́ pé ọ̀yẹ́ lọ́kàn wọ bọ́ksà níjọ program kan tá a ṣe kọjá èmi á ṣe rí ṣe rí báyìí nísìnyí. kasirun minna la yanfa fi shubuhati wal harami fi ramadana. gbogbo àwọn eléyìí apá tinú Ramadana àmọ́ pé yìí tí ò dáa ni lẹ́yìn Ramadana náà kàfi rẹ̀. fa alaykum ba'da ramadana. wọ́n dọ̀ lẹ́yìn Ramadana o. Allahumma. Olúwa o. taqabbal siyamana. Ọlọ́run dákun gba àwẹ̀ wa yìí fún wa. wa ruku'ana. gbogbo àwọn rùkú Ọlọ́run gbà fún wa. wa sujudana. foríkanlẹ̀ wa fún Ọlọ́run gbà fún wa. àmín. àmín. afẹ́ wa Islam kí la wá fi tó àwùjọ ìṣe àwùjọ ilé ìbú yìí àwùjọ ilé ìbú yìí kí la fi tún ṣe torí ọwọ́ aṣọ ayé ẹ mọ tèmi tí ń dùn èmi bí Mufti ti kún ayé ìṣe èyí ṣe tí wọn ò rí yanjú sẹ́wọ̀n ká mọ kálẹ̀ kan wàláhi làzim ẹ wòye Mufti ti ń bẹ láyé tìlọrin la ṣáájú gbogbo wọn o. n ti ń fa náà ni pé Ọlọ́run jẹ́ àrẹ́sì ilé lọ́wọ́ Ọlọ́run jí ni Ọlọ́run jẹ́ àrẹ́sì ilé ni òun máa wà ilé lòun máa wà Ọlọ́run ní jẹ́ àrẹ́sì wọ́n jọ ń wà ní. Ọlọ́run jẹ́ àrẹ́sì ilé lòun wà Ọlọ́run ní jẹ́ àrẹ́sì wọ́n jọ ń wà ní. ọba ìtìrẹsì ẹ̀sìn ọ̀hún sì parí. bọ́lá wa ń lọ báyìí Ọlọ́run. ẹni tí yóò jẹ wọn rí òun ọ̀lọ́ nílé. ọlọmọsà kẹ́ ọba ọ̀làjì àgbà ọlọmọsà kẹ́ ọba lágége ọlọmọsà kẹ́ ọba lágbàjì ọlọmọkọ kẹ́ wọn wá sí àgbáyé afẹ́ wa Islam ẹ wo báwọn wọ̀nyí ti lo ayé. bẹ́ẹ̀ ni wọ́n tán ayé ṣe ni àwọn parí ìjà ni wọ́n dákúnjà. bàbá ọ̀làjì àgbà àwọn parí kọ́dà wọ́n pè wọ́n káàkiri ìlú wọ́n sì lọ parí ìjà mi. ọlọmọkọ kẹ́ ọba ọ̀làjì àgbà. àwọn tí wọ́n láwọn ti ní kíra wọn jọ wọ́n débẹ̀ àwọn gan wọn mọ̀gbà táwọn jọ ń gbọ́ bàbá aládejò. Ọlọ́run pé ọba ọ̀làjì àgbà fún. àkàndọ́ Ọlọ́run ni. Allahu kammalahu bikulli fadailin. gbogbo tí di ọlá ọparí sára Alhaji àgbà pẹ̀lú mímọ́. Wallahu sharrafahu bikulli nawali. bọ́ bá tiẹ̀ kanjọ́ kan péré tó fi yẹ kí
Ìlọrin ọgbà pé bẹ́ẹ̀ ni wàlí yìí Ọlọ́run làlájì àgbà bọ́ba kanjọ́ tí wọ́n ń pé àárò mi mo gbọ́ ẹnu bí tí mo ti gbọ́ ọ̀rọ̀ yìí bàbá wa Sheikh Daoud Alfala Abdelmajid waliyillah Alubarikazi ẹnu wọn mo ti gbọ́ wọ́n ní bàbá kálukú gbogbo àfáà ni wọ́n pè wọ́n gbọ́ kálá jáwé wọ́n tọ̀ abẹ́ lọ́hùn àárò mi ẹ̀wọ̀n tí bàbá fi tọrọ omi. ẹ gbàgbé ni èyí tó sojú àwa náà ń bẹ. ẹ̀wọ̀n tí bàbá fi tọrọ omi bá. ẹ gbàgbé ni èyí náà ń bẹ ń bẹ èyí tó sojú láǹsàrò sùlámì ń tòsí wọn. bá a wọn ni wọn yan náfìlà bàbá ń bẹ láàrin wa àti ìkú ń bẹ wọn pa aṣọ bàbá náà dà sódì bàbá ti di àgbà kó dé rí àga wọn ti kírun. bẹ́ẹ̀ni rí àga àti ìkú mi tójò ti rọ. tójò sì ń rọ èyí ò tún sojú àwa. jẹ́ wọ́n pè wọ́n náà. abẹ́ wa dáhùn ẹ bá pẹ̀lú mi ọba tó gbọ́dún mẹ́wàá la fi ń wá omi sáàrí ẹ bá pẹ̀lú mi tí mo ṣáájú tèmi náà wá ń gbé ya Allah ọlọ́run ọkọ̀ pé mo fẹ́ ṣàánú yín àbí ìtọ́ ṣáájú yín àwọn tí ń sáábí gbà tí ìṣẹ̀lẹ̀ aláwù gan tí wọ́n gan ti fọ́ pọ̀ àbí abáde yìí kọ́ ni ẹ wá wọn àfa àtàná ìtọ́wá dání ní kálukú yí padà. ká yí padà ní ọkàn àníyàn ní kásìlẹ̀ ọ̀tún. ẹ jẹ́ àgbà àwọn àfa nímọ̀ràn tí wọ́n ń jà tí wọ́n ń bè gún ẹ gbà wọ́n mọ̀ràn. ọlọ́run wà fíkíní bí ikhlasi niyyati. يا ربي وفقني بإخلاص نيتي بقول وفعل وختمن بإيماني بقول وفعل وختمن بإيماني. ọ̀kan náà àwọn ẹ̀wọ̀n táwọn ń béèrè lọ́dọ̀ ọlọ́run Rabbi wafiqni ọlọ́run fi mí ṣe kòńgẹ́ بإخلاص niyyati. àníyàn kálukú ni kọ́ lọ́ọ́ dùn sí gbogbo ntẹ̀yìn bá dálẹ̀ tó bá fi àníyàn tí ò da pilẹ̀ rẹ̀ bọ́ ṣe yòròyòrò yóò ṣe dàkọ̀ràkọ̀. ọ̀dà lápẹjù bẹ́ẹ̀ bá fi àníyàn gbilẹ̀ gbogbo kọ́dà bẹ́ẹ̀ bá fi àníyàn tí ò da wá ipò bátibàtí ni ó lò. jàtijàti ni ó lò. bẹ́ẹ̀ fi àníyàn tí ò da kéwú bátibàtí ni ó lò. bọ́bá fà níyàn tí ò da fẹ́yàwó ńkọ́. bátibàtí ni ó lò kò lè lé àtìmọ̀ tọ́tọ́ da. àwọn tá à ń da akọ́tẹ́ láǹfọ̀ la àwọn tọrọ tẹ́ mi ọlọ́run. tọ́bá fà níyàn tí ò da lọ Mọ́kà ńkọ́. kò sí èdè kankan bẹ́ẹ̀. tọ́bá fà níyàn tí ò da lọ Umura ńkọ́. gbogbo tí ò da ni ọmọ pápádé ń bẹ. tọ́bá fà níyàn tí ò da gbààwẹ̀ ńkọ́. àlàníyàn yìí ni nǹkan àwọn àgbàlagbà tá à ń fọ́ la wọn béèrè wájú ọlọ́run gbogbo tí wọ́n ti pẹ̀lú àníyàn tó da wọn fi ṣe. tọ́bá fà níyàn tí ò da sòwò ńkọ́. bí ipa náà ni wọ́n mọ̀ lù pé wọ́n pé gbogbo eléyìí ọbì tẹ́tún lọ́n bí owó ní ìsìnkálukú pé dọ́là ní ti ń sẹ́ lẹ́yìn yìí. òun tiẹ̀ ti sẹ́ lẹ́yìn. bó ti wá sẹ́ lẹ́yìn tó ní nísìnyí jọ́ ọjọ́ wálé nǹkan ọ̀dẹ o bí dọ́là ti tún wá wálẹ̀ tó ẹ̀yin ọlọ́jà ẹ dákun ẹ bẹ̀rù Ọlọ́run kálukú wá ń ṣe aburú fúnra wọn. ẹ̀yin ọlọ́jà ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin náà ò rí pé ẹ̀rọ òun fi ṣe rere ni. wọ́n á torí ọ̀dọ̀ àfáàrí mọ́mọ́ lọ ni pé alẹ́ ìdá láàfáà gbogbo àwọn àṣẹ́sí yìí ọkọ̀ mọ́ fún yàn. ẹ dákun gbogbo ẹ̀yin ọlọ́jà ẹ ṣàánú. àwọn àwa tí ọ̀gbọ́mọ ọ̀dọ̀. sìmẹ́ǹtì ọwọ́jọ́ tó ti kó kalẹ̀ wòye tó wá ń tà èéṣe. àwọn kan wọ́n sì lówó yìí wọ́n ń pa owó tí wọ́n ń lalẹ̀ kíámọ̀ yìí. ráìsì ojú ti jánu ṣọ́ọ̀bù èéṣe wòye tó ń tà èmi ò wá rí àtọ̀ láàrin fọ́rìn àti lókà ẹwù Nàìjíríà ẹwù ẹ ti fìyà jẹ wa. àtolówó ni àtàláàfà ni àníyàn tó dáa ní kálọ̀ ní tá a bá láníyàn tó lọ́hùn ní nǹkan ọmọdọ́gba. La ilaha illallah. kò sáníyàn dáadáa kò sáníyàn rẹ. kò sí torí tọ́lọ́hùn tá a fi ń sẹ́kálukú fi ṣe kan mọ́. bẹ́ẹ̀ bá jẹ ìmáàmù pẹ̀lú àníyàn tí ó dá ń tọ́. gbogbo pẹ̀lú àníyàn tí ó dá kò sí ibi ó ti lò ó. kọ́dà kí yòó kírun lẹ́yìn jẹ̀mọ́ akírun gan kó ọ̀nà kì í da. bá a débi pé níṣẹ́ ó tó lójú ẹ mọ́sálẹ́ tẹ́lẹ̀ mi ọwọ́ kírun. bẹ́ẹ̀ ni ó tún lójú ẹ wo mùsùlùmí ó tún wá lójú mọ́sálásí tẹ́lẹ̀ mi ó tún wá wọ̀ kírun. torí Ọlọ́run àwa mùsùlùmí Ọlọ́run àwùjọ wa ìmọ̀ gbogbo tí kálukú ti ń ṣe pẹ̀lú fàyàbalẹ̀ àwọn ń ṣe pẹ̀lú fàyà. wà fíkínà àbíkílẹ̀ ilé àgbà. يا ربي وفقنا àtàwọn abẹ́rẹ́ láti ní iyẹtì pẹ̀lú ọkàn tó mọ́. بقول وفعل وختما بإيمان. Ibrahim béèrè níwájú Ọlọ́run ó ní Ọlọ́run ọjọ́ àlìkìyàmọ̀ ọjọ́ tó yẹ pé láyà ń fọwọ́ máa lù ń wọlé àbànú illa man atallaha bi qalbin salim. ọlọ́jọ́ kan bí ọjọ́ àlìkìyàmọ̀ kò sí tó wọ ọjọ́ náà kò sí tó lè mú yàn gbádùn gbọ́ náà àfi illa man atallaha bi qalbin salim àfẹnitọ́ kan tiẹ̀ bá mọ́. ọ̀rọ̀ wa tán ẹ gbọ́ báyìí gbogbo ẹ ti gbé tọ̀ sí Abuja ní nàìjíríà mọ́lẹ̀ 8.7. lágbájá ṣe wá sí lánàá wá sí náà gbóná ọ̀la níyàn tẹ́ ṣe. ó kú àníyàn tẹ́ fi ṣe. lágbájá wá sí àná ni káìkáìkáì ọwọ́ àkàníyàn tẹ́ ṣe. àmọ́ ọ̀nkálù Kùránì rẹ̀ ń ṣe bí wàá sí ka wáhìdà
tó bá ṣe pẹ̀lú ọkàn kan tó mọ́ àwọn èèyàn là látara bẹ́ẹ̀. wọ́n là látara bẹ́ẹ̀. ó ní bó o ti rí ó ní bí wo ti rí làwọn èèyàn rẹ̀ náà ti rí. ọwọ́ pé jama tẹ dúró tẹ ń gbọ́dọ̀ Ọlọ́run ayé ò ṣeé ṣe báwọn ẹni bá bú yẹn bú. èkejì tó lọ́rọ̀ ọ̀kọ̀rọ̀ kan tó nì. ẹni bá sọ tí ọ̀dà sí yín ẹ lára sí ẹ̀yin náà sọ wá ń ka yé nìkan ni. àdánwò tó sì ga jù nínú ayé ni pé ọ̀rẹ́ tó ti rẹ́ mọ́ra wọn ọ̀rẹ́ tó bù háyà àwọn eré àárín wọn tó bá dọ̀tá wàhálà ńlá ni. wàhálà ńlá ni o ọ̀rẹ́ méjì tó wá dọ̀tá wàhálà ńlá ni torí pé òun ló rí ọ ó sì mọ̀ ọ́ gbogbo tó bá sọ sáyé ayé ọgbà gbogbo bọ́sílẹ̀ rẹ lórí kálukú sọ́ra kọ́ọ̀rẹ́ ọmọ dọ̀tá òun lórí bí ọ̀tá lòun lórí bàtà bá dọ̀rẹ́ wọn ò lè jà mọ́ tí ò dárí kìá mọ́. tí ọ̀tá bá di ọ̀rẹ́ wọn ò lè jà mọ́ tí ò dárí kìá mọ́ ọ̀rọ̀ wọ̀nyí. àmọ́ ètò le jù ọ̀dẹ́ pẹ̀lú ọ̀rẹ́ ẹ dákun ẹ parí ẹ ẹ láti rí ara yín. ẹ dákun ẹ parí ẹ ọ̀rẹ́ méjì tí ń bá jà báyìí ẹ parí ẹ torí Ọlọ́run ẹjẹ ọ̀tá àmọ́jọ́ tá a kú láyé. ìwọ tó sì mọ kí àdúrà mọ́lẹ̀ Allahumma àdíkì àdúwí Allahumma ọ̀làdúrà mi ọ̀rá yìí oore béèrè lọ́dọ̀ ọ̀rọ̀ mọ́. Allahumma àdíkì àdúwí tí má pa wọn tán. nígbà tó wọn pa wọn ni yóò kan àwọn tán jẹ́jẹ́ rẹ̀. má pa wọn tán. gbogbo ẹ̀yin tí ẹjọ́ bí bíra yín náà fẹ́ rárá yín. Allahumma àdíkì àdúwí kàngálẹ́tì. ọ̀ pa àbúrò rẹ̀ báwọn. yóò pa àbúrò rẹ̀. yóò pa àbúrò rẹ̀ báwọn kódà yóò pa ìyàwó rẹ̀ báwọn torí ẹlòmíín náà bẹ nínú ilé tọkàn gómìnà kálẹ̀ ni ọ̀tá rẹ̀ lọ́fẹ́ yàwó. ẹ máa mọ́lẹ́jì ara yín ni kọ́lọ̀ wọn bá sọ́ọ́dí dáadáa ẹ máa mọ́lẹ́jì ara Ọlọ́run gan mẹ́rin jà wádà láyé tí ọba mọ́lẹ́jì wa ni yóò ti palẹ̀ mọ́ ilé alẹ́ tó bá wọn. yóò ti palẹ̀ mọ́ ẹ gbọ́ tó ní kúl má ya'ba'u bikum rabbi lawla du'a'ukum faqad kazzabtum fasawfa yakunu lizama. ẹ wá ìta wà fi kásí ọ̀rọ̀ yìí lẹ́kẹ̀rẹ̀ mọ́kànlá àṣírí táwọn bàbá yín tọ́lọ̀ ti bá wọn bò ẹ má tú mọ́ o àṣírí àwọn bàbá yín tọ́lọ̀ ti bá wọn bò àwọn náà sì pọ̀ fọ́lọ́ wọn bá bò ẹ̀yin ọmọ tòní ẹ má tú náà àṣírí bàbá yín àtìyá yín. ọmọ kẹwù tòní ẹ má tú náà àṣírí àfa yín bẹ́ẹ̀ bá tú náà àṣírí àfa yín tẹ́ ẹ bá tàfa yín jẹ́ Ọlọ́run ó tú tiyín náà ẹ̀yin náà ò lè lẹ́yìn. Ọlọ́run ó tú tiyín náà. Ọlọ́run ó tú tiwọn náà. gbogbo ẹ̀yin tẹ́ bá tú náà àṣírí àwọn àfa yín Ọlọ́run ó tú àṣírí bàbá rẹ tó bá bò máa bá a bò kọ́nà ó lè bò tiẹ̀ náà gbogbo lónìí ẹ̀ ń tún àṣírí ara yín láyé ni. gbogbo tó ti pa mọ́lẹ̀ ń sí àpá gbogbo tó ti sí àpá gbogbo tó ti fi àpá dìde mọ́lẹ̀ lẹ́ ń títa. à ń wálé kíńbà à ń dé wáláwà ni à ń gbé má sí rí mọ́lẹ̀ ni. àwa wúkàngù bí sọ àwọn mẹ́lẹ̀ ni kálukú ẹ bàṣírí ara Ọlọ́run gan bàṣírí ni. alẹ́ lomi wà lè kíńbà owó láwà ní ọgọ́dà àfáà ìsìlámù kíní ni wo ọ wà lè kíńbà owó gbogbo ẹ̀yin wọ̀ rí ni. èmi ò wọ́rí sẹ́ni sí àwọn oníkẹ́tẹ́ gbé fún wọn tó ní àlìkíńbà wúwo ọkùnrin náà sì wúwo tẹ́tẹ́lẹ̀ ń jòkó lórí kíní dé àfi pinra. wọn ò gbé méjì sí ni. ayé ọ̀kan náà wọn gbé wọn. kálukú ọ bàṣírí ara wọn bẹ́ẹ̀ bá ti bàṣírí àṣírí ọmọ tú náà ni. ìjà dọ̀dà tó gbé abèrè lọ́gbọ́ ọlọ́gbọ́ kọ̀dọ̀ bá dúrà yìí mi ò oníwàsí àgbáyé.